Àjàyí Olúwadámilọ́lá lórúkọ tèmi. Ẹ̀yin tí wá ń lé Akin Ṣàndù èjìrò yìí là náà ni ọmọ yín. Ẹ má slack, ẹ ṣe kí ni? Ẹ jókòó kí ẹ wọ́ mi tútù kí ẹ fi sẹ̀ǹgbẹ́. Ẹ gbogbo ẹ ṣe ètò sọ tiẹ̀ tó dáa bí ti sọ tiẹ̀ tẹ́yìn náà máa sọ tiẹ̀. Èjìrẹ́, ẹ mọ̀ pé tá a bá sọ̀rọ̀ nípa bóta náà tó tún wá oríṣiríṣi. Ẹlòmíì máa tún bọ́ọ̀tù kò ní tún nọ̀t. Àwọn tá a sọ nípa functional man yìí, ó máa tún bọ́ọ̀tù, ó máa tún nọ̀t. So ẹ pé ká tó sọ pa fẹ́ ṣí. Sára Honda ti Toyota. Ó yàtọ̀ sí Honda, Lamborghini rẹ̀. Nǹkan tó ń sọ yóò yé mọ́ nǹkan. Torí a ti lọ tún padà wá sí. Àwọn padà wá sí tó ó ṣe kókó. Àìsàn àsọpọ̀ ọ̀rọ̀ tí Yorùbá ń sọ bẹ́ẹ̀ pé torí ọ̀wọ́n ni kò ṣe dúró yẹn. Ìrọ̀ pé ṣé gbogbo òwe ní òwe. Mo ń ná ìyàwó mi, ẹ̀yin wá fẹjọ́ ìyàwó yín, àbí ìyàwó yín wá bá èmi tí mo ń ná ìyàwó tèmi ní pé àkọ́kọ́ mi máa ń nà mí, ẹjọ́ ẹ bá mi bá ọkọ mi sọ̀rọ̀, nǹkan tèmi dẹ̀ ń ṣe ilé náà ni kí lẹ́rù bí kí mo máa sọ fún un. Ó lè lọ ní gbogbo ní fámìlì gbogbo wa ó ní nǹkan tó ju wa ń rí a máa fi mọ́ra ní ká máa ṣàdúrà ṣùgbọ́n ọmọ Kristi ni ẹ fi ṣàdúrà. Reason tí mi ò ṣe lè sọ pé kò lọ ní pé tí ìyàwó tèmi náà mi ò fẹ́ kí ìyàwó tèmi lọ. So a lot of people that ẹ lọ báyìí àwọn churches àwọn ẹ̀rí pé pastor tẹ̀ ẹ̀ fẹjọ́ sùn gan nǹkan tó ń ṣe ni. Let's go. Business l'Àbíkẹ́ bá lọ. Àbíkẹ́. Business mo bá lọ. Àbí obìnrin lèmi náà. Business l'Àbíkẹ́ bá lọ. Ìta sì ń bá lọ lóde ìta sì máa yẹ̀ṣẹ́ síra wa. Ó ní pé mi ò wẹ́ létò lẹ́yìn. Àbíkẹ́ mo bá ní. Mo sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ. Business ní bọ̀kọ́. Láàrin rẹ́yìn. Àbíkẹ́ mo ń gbọ́. Bó ṣe ní pé kọ́kọ́rọ́ mọ́tò lélẹ̀, kọ́kọ́rọ́ ilé ìtawà yín lélẹ̀, owó ìpè mi mo ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta. Ó yẹn tèlò. Tí kò bá tó 1 million tàbí kó jù bẹ́ẹ̀ lọ. Ní bọ́ndù. Ìyẹn lórí tébù. Ara ẹ̀sùn. Bọ́ndù. Ó wá sọ fún mi pé. Ṣéyàn náà wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn? No, òun nìkan. Àwọn ìjọba ìsàlẹ̀ ló wà. Èèyàn yẹn wà ń bẹ́ẹ̀ pẹ̀lú. Bẹ́ẹ̀ ni òun náà ló ń sọ fún mi. Ó sọ wá sọ fún mi pé mẹ́tẹ̀ẹ̀ta yìí pé mi mo ní pé nǹkan kan lòun nídìí látọwọ́ mi. Ipò nǹkan kọ́kọ́ rẹ̀ yìn ni. Kọ́kọ́ máa rẹ̀. Kọ́kọ́ rẹ̀ yìn. Ṣé kọ́ rẹ́yìn sí ń dámì? Àyè má jọ rẹ̀. Ọmọ àkẹ́ pẹ̀lú dámì. Mo gbọ́ bó l'Àbíkẹ́ ṣe ṣe. Kọ́kọ́rọ́ mọ́tò. Owó. Kọ́kọ́rọ́ ilé. Ọlọ́run àwọn kan tí mo tẹ̀sán lè wá ní dámì èyí tó sọ yẹn ò ṣe dáadáa. Ẹ̀yin ará ilé mi máa ń sọ bó ṣe rí ló ṣe dáadáa. Ẹ má jọ rẹ̀yìn. Ẹ̀yin kọ́kọ́ bèrè lọ́wọ́ Àbíkẹ́ pé ṣọ́ rẹ̀yìn. Kí má parọ́. Nígbà tí ni àwa gangan ló ń sọ ètò yìí ó tutù káàkiri àgbáńláyé kò ń ṣe Nàìjíríà nìkan o. Ṣé wàá gbé oríṣiríṣi wá sórí ètò kó ba lè ṣe kí kó ba lè dùn kó ba lè wà yummy kó ba lè wà spicy. Fún ìpolówó ọjà àbí ẹ ní ẹ̀bùn tí ẹ fẹ́ fún wa ní orí ètò Sọ́tiẹ̀ ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070 3876 2451 ẹ ṣeun.